gbogbo ẹ̀yin tẹ́ ń wo àwòrán àfáà yìí àfáà òfò òní yìí ẹ̀ ń ṣàfáàrí kankan ẹ̀yin yìí sì pera yín ní àfáà ọlọ́run ẹ wá ń ṣépè fún Oríyọmí àfáà ọlọ́run lẹ sì pera yìí o àfáà òfò àfáà olórí burúkú òní yìí èmi tí mi ìjọba mo sọ bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ mi mọ̀ mí pé tí mi ìjọba ò ní rí òtọ́rọ̀ ńlẹ̀ kó má sọ àti gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ẹ̀ rí na bí yẹn ẹ̀yin tẹ́ wá tún pera yín ní àfáà tẹ́ ẹ ní àfáà ọlọ́run nìyí tẹ́yin wá jáde tẹ́ wá ń ṣe fídíò wípé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀yin Oríyọmí dá ẹ̀yin lẹ́bi tó sì jẹ́ wípé ẹ̀yin lẹ jàre ọ̀rọ̀ yẹn Oríyọmí wá dẹ́yìn lẹ́bi wípé ọjọ́ yẹn ẹ̀yin wá ṣépè fún Oríyọmí wípé báyìí ni ó rí fún Oríyọmí wípé èpè tẹ́yin ṣẹ́ òun ló ń ja Oríyọmí lọ́wọ́ tó yẹ kí ọ̀rọ̀ báyìí máa tẹnu àfáà jáde tẹ́ ẹ sì ní àfáà ọlọ́run nìyí àwòrán àfáà yẹn ni mo gbé bẹ́ẹ̀ mo gbé àwòrán yìí bẹ́ẹ̀ kò sí tẹ́ ẹ ṣe fún èmi tí mi ìjọba torí pé ẹ ń ṣàfáà olóríire àfáà burúkú nìyí ṣẹ́yìn tẹ́ ẹ jí àfáà ló yẹ kẹ́ ẹ máa sọrú nǹkan báwọn jáde wípé Oríyọmí dẹ́yìn lẹ́bi ẹ̀yin wá ṣépè fún Oríyọmí èpè tẹ́yìn ṣẹ́ ló mú Oríyọmí tí Oríyọmí ò bá ti bọ́ ń bẹ̀ ẹ má pè mí ní tí mi ìjọba mọ́ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ojú ayé yìí náà lóríyọmí ó sì wá bọ́ ń bẹ̀ ojú ò wá tì yìí torí wípé àáfàá burúkú òní yìí ẹ̀ ṣàǹfààní kankan èpè wo lẹ́yìn iṣẹ́ tó mú Oríyọmí ara tí mò ń sọ rèé nígbà tí mo ṣe fídíò gbogbo àwọn tí Oríyọmí ń dá lẹ́bi tí wọ́n jẹ̀bi lóòótọ́ inú wọn ò lè dùn sí Oríyọmí irú wọn ni ó máa wá ìṣubú fún Oríyọmí ṣùgbọ́n kò sí bí ọ̀tá ṣe lè pọ̀ tó ìdánwò lásán ló dé bá Oríyọmí Ọlọ́run ó sì gbélékè ojú ó tì yí bẹ́ẹ̀ náà la rí àwọn wòlíì kan àwọn wòlíì bú tí wọ́n ń bọ́ta tí wọ́n ní àwọn rína àwọn ṣe gbá ẹ̀yin tẹ́ ẹ̀ rína sí ìṣòro Nàìjíríà gbogbo tí Nàìjíríà ń dojúkọ ẹ̀ rína sí ẹ̀yin wá Oríyọmí ṣe gbá oríṣiríṣi làwọn ń gbọ́ lọ́tún là ń gbọ́ lọ́sì ṣùgbọ́n mi tí mi ìjọba mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀tá Oríyọmí ojú ayé yìí náà lọ́lọ́run ó sì mú Oríyọmí borí gbogbo yìí ojú ó sì tì yí gbẹ̀yìn ni kí ló dé táàrò tọrọ lẹ tá à ní sọ ẹ̀yin tẹ́ wọ́n tún pera yín ní àfáà tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé mùsùlùmí náà lóríyọmí tẹ́yìn wa ni ẹ̀ torí pé Oríyọmí dẹ́yìn lẹ́bi ẹ̀yin lẹ sì jàre Oríyọmí dá yín lẹ́bi ẹ̀yin wá bẹ Ọlọ́run foríyọmí wípé nítoríyọmí ṣe yìí báyìí ní òrì èpè tẹ́yìn iṣẹ́ ló mú Oríyọmí èpè òfòwò lẹ́sẹ̀ tó mú Oríyọmí ẹ̀yin tó yẹ pé àfáà bú èèyàn burúkú nìyí àwòrán yìí ni mo gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe èpè tẹ́ ẹ ṣẹ́yìn ẹ̀ tútù ṣẹ́ orí ara yìí àtò bó làtúbọ̀tán tẹ̀yìn náà ṣe fẹ́ rí ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣépè fún ẹni tó ti ga nítorí pé ẹ jẹ̀bi tó sì dá yín lẹ́bi bó làtúbọ̀tán yìí bó ló ṣe fẹ́ rí ẹ máa ṣí ẹ prógráàmù yìí ẹ jẹ́ kó ka àfáà burúkú yìí lára tó ní àfáà Ọlọ́run lòún pèrè òun àfáà Ọlọ́run tẹ́ ẹ pera yìí tẹ́lẹ̀ ẹ ṣépè pé yìí ló mú ẹnìkan ẹ máa ṣí ẹ rẹ̀kẹ̀rẹ̀ máa fọ́lọ̀ péjì tí mi ìjọba èmi tí mi ìjọba mi ò ní rí òtọ́rọ̀ ńlẹ̀ kí n máa sọ ẹ ṣí ẹ rẹ̀ kó ka àfáà yìí lára kò jù bá yẹn lọ kí lérò ń gbà tẹ́ yìí ẹ máa kọ́mẹ̀ntì kẹ̀dẹ̀ máa ṣí ẹ rẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ wípé o lè máa rí owó látòrí fóònù ẹ lójoojúmọ́ láì dára rẹ láàmú mo fi Ọlọ́run ọba Elédùmarè búra fún ọ pẹ̀lú ìrọ̀rùn ohun tó fi máa ń wéṣì dátà rẹ update tó ń lọ lọ́wọ́ òun là ń sọ fún ọ kò síbikíbi tó wà farabalẹ̀ kó o wo fídíò yìí parí ó rí bó ṣe máa rí owó látòrí fóònù ẹ lójoojúmọ́ láì dára rẹ láàmú. ìwọ náà lè máa mẹ́kì owó látòrí fóònù ẹ lójoojúmọ́ láì dára rẹ láàmú mo fi Ọlọ́run Elédùmarè ọba tó ní ayé àtọ̀run Ọlọ́run tó lẹ́mí tí mo fi ń mí tó sì lè gbà nígbàkúgbà òun ni mo fi búra fún ọ mo fi gbogbo tí màá jẹ́ ní ayé tí mo wá òun ni mo fi búra fún ọ Ọlọ́run tó lè gba ẹ̀mí tí mo fi ń mí nígbàkúgbà ọba tó lẹ́mí mi ni mo fi búra fún ọ o lè máa mẹ́ẹ̀kì owó látòrí fóònù rẹ láì dára rẹ láàmú tó máa rí owó lójoojúmọ́ lórí fóònù rẹ báwo ló ṣe lè gbé gbà àǹfààní ńlá oríire gidi ni mo mú wá fún gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí kò yẹ kí n sọrú nǹkan báyìí jáde nítorí wípé oníkálukú ló mọ ọ̀nà tó ń gbé ọ̀rọ̀ ara rẹ̀ gbà ṣùgbọ́n bí mo bá sún àǹfààní yìí jáde ẹ wo iye èèyàn tí Ọlọ́run ó lò mí fún ẹ wo iye èèyàn tí ó ti pasẹ̀ mi dìde ẹ wo èrè tó ń bẹ́ńbẹ́ kò ní ìdí kó o lọ máa wáyàn wá kò ní ìdí kó o máa fowó invest oríṣiríṣi iléeṣẹ́ ló ti wà tí wọ́n ní ẹ lọ wáyàn wá ẹlòmíì ò ní ẹ kọ́kọ́ fi iye kan invest kẹ́ lè máa rówó lójoojúmọ́ at the end of the day scam náà ni ó padà já sí ohun tí mò ń sọ fún ọ yìí orí fóònù rẹ ló ti máa rówó ìwọ tó ń tajà ń ṣọ́ọ̀bù ni ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ ìwọ tó kàn máa wo fíìmù ìwọ tó jẹ́ pé orí YouTube ló wà ìwọ tó kàn wà lórí Facebook orí TikTok
tó máa waste time ara rẹ ìwọ náà máa rí owó gidi lójoojúmọ́ látòrí fóònù ẹ̀. Ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ irọ́ ni ó kú èmi ó kú Ọlọ́run kí Ọlọ́run tó ní ayé àtọ̀run kó sì ṣe ìdájọ́ fún mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni kí Ọlọ́run Elédùmarè kó súre fún mi, kò sí owó tó láàyàn láyé. Fúnra lára rẹ o lè máa make owó. Àǹfààní ńlá ni mo mú wá fún ọ yìí. Ṣé ẹ rí àwọn tó ti ga, àwọn tó wà lókè, wọn ò ní fẹ́ jẹ́ kí àwọn tí ò tí ì dìde kí wọ́n bá àwọn láyé. Gbogbo ẹni tó ti ga wọn ì fẹ́ jẹ́ káwọn tí ò tí ì dìde kí wọ́n tó àwọn. Ohun tí mo sọ yìí yóò bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú torí pé àǹfààní ńlá ni mo mú wá fún ọ. Ṣé o rí fóònù ọwọ́ rẹ báwo ló ṣe lè máa make owó? Gbogbo àwọn celebrity tẹ̀ ń wò yẹn tí wọ́n ń kọ́lé 200 million kìí ṣe gbogbo ẹ̀ náà kìí ṣe content ni wọ́n ti ń rówó. Àwọn náà mọ wéè ní ẹ̀ ń bá ti mọ̀nà kìí ṣìnà, ẹni tó bá sì mọ̀nà là ń tẹ̀lé. Báwo lùwọ́ náà ṣe lè máa make owó látòrí fóònù rẹ? Oore ọ̀fẹ́ ńlá ni mo fún gbogbo ẹni tó ń wo fídíò yìí. Àǹfààní ńlá gidi sì ni. Ṣé o rí fóònù ọwọ́ rẹ yẹn? Iléeṣẹ́ kan wà, òyìnbó ló ní iléeṣẹ́ yẹn. App ni, home application. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ tí mò ń sọ yé, application ni. Ṣé wá rí lórí app yẹn? Àwọn òyìnbó ló wà ń bẹ̀, àwọn Áfíríkà wà ń bẹ̀, àwọn Nàìjíríà wà ń bẹ̀. Àwọn èèyàn ńláńlá tí wọ́n go lérò pé o lè bá pàdé ó wà nínú app yẹn. Ṣé wá rí app yẹn? Ó dàbí ìgbà pé ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ fún yín bí kí èmi tí mi jọba kí n máa tàmọ̀là. Ṣé wá rí àmọ̀là tí mò ń tà yẹn? Màá wá sọ wípé ẹ̀yin tẹ́ ẹ bá lè bá mi share àmọ̀là yìí fún gbogbo èèyàn kí wọ́n rí o. Màá fún ẹnìkankan ní 200 naira. Mo ti polówó ọjà mi lórí app yẹn. Eléyìí náà bóyá eléyìí náà ń ta èlùbọ́ àbó ń ta nǹkan míì, òun náà sọ bẹ́ẹ̀ jáde. Ṣé wá rí bí mo ṣe polówó yẹn? Ẹ̀yin ó wá máa share rẹ̀ nínú app yẹn, ẹ máa share rẹ̀ fún àwọn èèyàn. Èrò tó ń bẹ nínú app yẹn kìí ṣe èèyàn kékeré o. Bó bá wá ṣe ń share rẹ̀ sí, ó lè jẹ́ èèyàn 100 ló share rẹ̀ fún, wàá gba owó tiẹ̀. Lọ́jọ́ kan ara wọn tó make 10,000 lọ́jọ́ kan, àwọn ẹlòmíì make 5,000. Tó o bá wá yọ̀lẹ́ pátápátá, tó o yọ̀lẹ́ pátá, ó máa make 2,000 ní ọjọ́ kan. Tó o bá wá sí lóṣù, ṣé kò sí iye tí ó jẹ́? Bó o bá dẹ̀ ṣe make owó yẹn, o lè gba owó ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. O lè gba owó ẹ ní ẹsẹ̀kẹsẹ̀. Eléyìí ṣe pé lọ mú yẹn wá máa invest tó jẹ́ pé at the end of the day scam náà ni. Ohun tí mò ń sọ yìí fúnra lára mi mò ń ṣe, àwọn family mi náà dẹ̀ ń ṣe. Òun kálukú ló mọ bó ṣe ń dọ́gbọ́n sọ́rọ̀ ara rẹ̀. Ìwọ tó o bá ní belief nínú ohun tí mò ń sọ yìí, wàá mọ̀ pé lóòótọ́ ni mo fi Ọlọ́run ọba Elédùmarè búra. Iye èèyàn tí Ọlọ́run lò mí fún láti pàṣẹ kìíní kìí ṣe èèyàn kékeré. Ṣùgbọ́n 6,000 naira ló fi register sínú app yẹn. Ìwọ náà ó dẹ̀ rí owó ẹ̀ ń bẹ̀ báyìí. Wàá dẹ̀ máa make owó lójoojúmọ́. Ààrẹ ni tó make 10,000 lọ́jọ́ kan, ààrẹ ni tó make 5,000. Bó o bá ṣe lè tẹ fóònù sí ni, bí iná bá ṣe wà lórí fóònù ẹ sí ni. Eléyìí dájú ẹ̀yin tẹ́ ń gbọ̀nà èrú, tẹ́ máa lu àwọn òyìnbó ní jìbìtì, tẹ́ máa lù wọ́n ní jìbìtì, tẹ́ máa sáré sókè sáré sódò lọ. Eléyìí ohun tó legit ni. Ìwọ tó o bá ti ṣe tán, WhatsApp number mi nìyẹn. Màá bá mi sọ̀rọ̀ látòrí WhatsApp, màá ṣàlàyé bó ṣe gbé gbà. Kò sí fóònù tó lè fi ṣe, o lè lo Android, o lè lo iPhone, o lè lo Samsung, any phone ló lè lò. Ṣùgbọ́n bó o bá ti ṣe tán, má mẹ́sẹ̀jì mi o. Èmi tí mi jọba mi ò ráyé o. Ọ̀nà pọ̀, àwọn olólùfẹ́ mi mọ̀ mí. Mo fi Ọlọ́run ọba bì ọ́. Bí o bá ti rẹ́dì, má mẹ́sẹ̀jì mi lórí WhatsApp o. Bó o dẹ̀ ṣe ń wo fídíò yìí, máa share rẹ̀ káàkiri kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè rí. Àwọn èèyàn tún ti ara tiẹ̀ náà dìde. Nàìjíríà lé ìlú ó kálukú ló mọ̀nà tó ń gbé gbà ọ́. Ìwọ náà share rẹ̀ kẹ́lòmí náà tún jẹ àǹfààní rẹ̀. Tó o bá dẹ̀ ti ṣe tán, mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Bó o bá ti ṣe tán, má dà mí láàmú. Ìwọ tó o bá dẹ̀ mẹ́sẹ̀jì mi, bí mi ò bá tètè reply rẹ̀, ṣe sùúrù náà, má padà reply rẹ̀. Ojú òní tí o, ẹ máa follow page tí mi ìjọba kẹ̀dẹ̀ máa share rẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo àwòrán àfáà yìí, àfáà òfò òní yìí ẹ̀ ń ṣàfáàrí kankan. Ẹ̀yin yìí sì pera yín ní àfáà Ọlọ́run. Ẹ wá ń ṣépè fún Oriyomi. Àfáà Ọlọ́run lẹ sì pera yín o, àfáà òfò, àfáà olórí burúkú òní yìí. Èmi tí mi ìjọba mo sọ bẹ́ẹ̀. Àwọn olólùfẹ́ mi mọ̀ mí pé tí mi ìjọba ò ní rí òtọ́rọ̀ ńlẹ̀ kó má sọ. Àti gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ẹ̀ rí na bí yẹn. Ẹ̀yin tẹ́ wá tún pera yín ní àfáà, tẹ́ ẹ ní àfáà Ọlọ́run nìyí. Tẹ́yin wá jáde tẹ́ wá ń ṣe fídíò wípé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀yin, Oriyomi dá ẹ̀yin lẹ́bi tó sì jẹ́ wípé ẹ̀yin lẹ jàre ọ̀rọ̀ yẹn. Oriyomi wá dẹ́yìn lẹ́bi wípé ọjọ́ yẹn ẹ̀yin wá ṣépè fún Oriyomi wípé báyìí ni ó rí fún Oriyomi wípé èpè tẹ́yìn ṣẹ́
òun ló ń ja Oríyọmí lọ́wọ́ tó yẹ kí ọ̀rọ̀ báyìí máa tẹnu àfáà jáde tẹ́ ẹ sì ní àfáà Ọlọ́run nìyí àwòrán àfáà yẹn ni mo gbé bẹ́ẹ̀ mo gbé àwòrán yìí bẹ́ẹ̀ kò sí tẹ́ ẹ ṣe fún èmi tí mi ìjọba torí pé ẹ ń ṣàfáà olóríire àfáà burúkú nìyí sẹ́yìn tẹ́ ẹ jí àfáà ló yẹ kẹ́ ẹ máa sọrú nǹkan báwọn jáde wípé Oríyọmí dẹ́yìn lẹ́bi ẹ̀yin wá ṣépè fún Oríyọmí èpè tẹ́yìn ṣẹ́ ló mú Oríyọmí tí Oríyọmí ò bá ti bọ́ ń bẹ̀ ẹ má pè mí ní tí mi ìjọba mọ́ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ojú ayé yìí náà lóríyọmí ó sì wá bọ́ ń bẹ̀ ojú ò wá tì yìí torí wípé àáfàá burúkú òní yìí ẹ̀ ṣàǹfààní kankan èpè wo lẹ́yìn iṣẹ́ tó mú Oríyọmí ara tí mò ń sọ rèé nígbà tí mo ṣe fídíò gbogbo àwọn tí Oríyọmí ń dá lẹ́bi tí wọ́n jẹ̀bi lóòótọ́ inú wọn ò lè dùn sí Oríyọmí irú wọn ni ó máa wá ìṣubú fún Oríyọmí ṣùgbọ́n kò sí bí ọ̀tá ṣe lè pọ̀ tó ìdánwò lásán ló dé bá Oríyọmí Ọlọ́run ó sì gbélékè ojú ó tì yí bẹ́ẹ̀ náà la rí àwọn wòlíì kan àwọn wòlíì bú tí wọ́n ń bọ́ta tí wọ́n ní àwọn rína àwọn ṣe gbá ẹ̀yin tẹ́ ẹ̀ rína sí ìṣòro Nàìjíríà gbogbo tí Nàìjíríà ń dojúkọ ẹ̀ rína sí ẹ̀yin wá Oríyọmí ṣe gbá oríṣiríṣi làwọn ń gbọ́ lọ́tún là ń gbọ́ lọ́sì ṣùgbọ́n mi tí mi ìjọba mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀tá Oríyọmí ojú ayé yìí náà lọ́lọ́run ó sì mú Oríyọmí borí gbogbo yìí ojú ó sì tì yí gbẹ̀yìn ni kí ló dé táàrò tọrọ lẹ̀ tá à ní sọ ẹ̀yin tẹ́ wọ́n tún pera yín ní àfáà tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ wípé mùsùlùmí náà lóríyọmí tẹ́yìn wa ni ẹ̀ torí pé Oríyọmí dẹ́yìn lẹ́bi ẹ̀yin lẹ́ sì jàre Oríyọmí dá yín lẹ́bi ẹ̀yin wá bẹ Ọlọ́run foríyọmí wípé nítoríyọmí ṣe yìí báyìí ní òrì èpè tẹ́yìn iṣẹ́ ló mú Oríyọmí èpè òfòwò lẹ́sẹ̀ tó mú Oríyọmí ẹ̀yin tó yẹ pé àfáà bú èèyàn burúkú nìyí àwòrán yìí ni mo gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe èpè tẹ́ ẹ ṣẹ́yìn ẹ̀ tútù ṣẹ́ orí ara yìí àtò bó làtúbọ̀tán tẹ̀yìn náà ṣe fẹ́ rí ẹ̀yin tẹ́ ẹ ń ṣépè fún ẹni tó ti ga nítorí pé ẹ jẹ̀bi tó sì dá yín lẹ́bi bó làtúbọ̀tán yìí bó ló ṣe fẹ́ rí ẹ máa ṣí ẹ prógráàmù yìí ẹ jẹ́ kó ka àfáà burúkú yìí lára tó ní àfáà Ọlọ́run lòún pèrè òun àfáà Ọlọ́run tẹ́ ẹ pera yìí tẹ́lẹ̀ ẹ ṣépè pé yìí ló mú ẹnìkan ẹ máa ṣí ẹ̀rẹ̀kẹ̀rẹ̀ máa fọ́lọ̀ péjì tí mi ìjọba èmi tí mi ìjọba mi ò ní rí òótọ́ ńlẹ̀ kí n máa sọ ẹ ṣí ẹ̀rẹ̀ kó ka àfáà yìí lára kò jù báyẹn lọ kí lérò ń gbà tẹ́ yìí ẹ máa kọ́mẹ̀ntì kẹ̀dẹ̀ máa ṣí ẹ̀rẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ wípé o lè máa rí owó látòrí fóònù ẹ lójoojúmọ́ láì dára rẹ láàmú mo fi Ọlọ́run ọba Elédùmarè búra fún ọ pẹ̀lú ìrọ̀rùn ohun tó fi máa ń wéṣì dátà rẹ update tó ń lọ lọ́wọ́ òun là ń sọ fún ọ kò síbikíbi tó wà farabalẹ̀ kó o wo fídíò yìí parí ó rí bó ṣe máa rí owó látòrí fóònù ẹ lójoojúmọ́ láì dára rẹ láàmú. ìwọ náà lè máa mẹ́kì owó látòrí fóònù ẹ lójoojúmọ́ láì dára rẹ láàmú mo fi Ọlọ́run Elédùmarè ọba tó ní ayé àtọ̀run Ọlọ́run tó lẹ́mí tí mo fi ń mí tó sì lè gbà nígbàkúgbà òun ni mo fi búra fún ọ mo fi gbogbo tí màá jẹ́ ní ayé tí mo wá òun ni mo fi búra fún ọ Ọlọ́run tó lè gba ẹ̀mí tí mo fi ń mí nígbàkúgbà ọba tó lẹ́mí mi ni mo fi búra fún ọ o lè máa mẹ́ẹ̀kì owó látòrí fóònù rẹ láì dára rẹ láàmú tó máa rí owó lójoojúmọ́ lórí fóònù rẹ báwo ló ṣe lè gbé gbà àǹfààní ńlá oríire gidi ni mo mú wá fún gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí kò yẹ kí n sọrú nǹkan báyìí jáde nítorí wípé oníkálukú ló mọ ọ̀nà tó ń gbé ọ̀rọ̀ ara rẹ̀ gbà ṣùgbọ́n bí mo bá sún àǹfààní yìí jáde ẹ wo iye èèyàn tí Ọlọ́run ó lò mí fún ẹ wo iye èèyàn tí ó ti pasẹ̀ mi dìde ẹ wo èrè tó ń bẹ́ńbẹ́ kò ní ìdí kó o lọ máa wáyàn wá kò ní ìdí kó o máa fowó invest oríṣiríṣi iléeṣẹ́ ló ti wà tí wọ́n ní ẹ lọ wáyàn wá ẹlòmíì ò ní ẹ kọ́kọ́ fi iye kan invest kẹ́ lè máa rówó lójoojúmọ́ at the end of the day scam náà ni ó padà já sí ohun tí mò ń sọ fún ọ yìí orí fóònù rẹ ló ti máa rówó ìwọ tó ń tajà ń ṣọ́ọ̀bù ni ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ ìwọ tó kàn máa wo fíìmù ìwọ tó jẹ́ pé orí YouTube ló wà ìwọ tó kàn wà lórí Facebook orí TikTok tó máa waste time ara rẹ ìwọ náà máa rí owó gidi lójoojúmọ́ látòrí fóònù ẹ̀ ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ irọ́ ni ó kú èmi ó kú Ọlọ́run kí Ọlọ́run tó ní ayé àtọ̀run kó sì ṣe ìdájọ́ fún mi ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni kí Ọlọ́run Elédùmarè kó súre fún mi kò sí owó tó láàyàn láyé fúnra lára rẹ o lè máa mẹ́ẹ̀kì owó àǹfààní ńlá ni mo mú wá fún ọ yìí ṣe rí àwọn tó ti ga àwọn tó wà lókè wọn ò ní fẹ́ jẹ́ kí àwọn tí ò tí ì dìde kí wọ́n bá àwọn láyé gbogbo ẹni tó ti ga wọn ì fẹ́ jẹ́ káwọn tí ò tí ì dìde kí wọ́n tó àwọn ohun tí mo sọ yìí yóò bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú torí pé àǹfààní ńlá ni mo mú wá fún ọ sórí fóònù ọwọ́ rẹ báwo ló ṣe lè máa mẹ́kì owó gbogbo àwọn celebrity tẹ̀ ń wò yẹn tí wọ́n ń kọ́lé 200 million
kìí ṣe gbogbo ẹ̀ náà kìí ṣe content ni wọ́n ti ń rówó àwọn náà mọ wéè ní ẹ̀ ń bá ti mọ̀nà kìí ṣìnà ẹni tó bá sì mọ̀nà là ń tẹ̀lé báwo olùwọ́ náà sì lè máa make owó látòrí fóònù rẹ oore ọ̀fẹ́ ńlá ni mo fún gbogbo ẹni tó ń wo fídíò yìí àǹfààní ńlá gidi sì ni ṣé orí fóònù ọwọ́ rẹ yẹn iléeṣẹ́ kan wà òyìnbó ló ní iléeṣẹ́ yẹn app ni home application gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ tí mò ń sọ yé application ni ṣé wá rí lórí app yẹn àwọn òyìnbó ló wà ń bẹ̀ àwọn áfíríkà wà ń bẹ̀ àwọn nàìjíríà wà ń bẹ̀ àwọn èèyàn ńláńlá tí wọ́n gò lérò pé o lè bá pàdé ó wà ní app yẹn ṣé wá rí app yẹn ó dàbí ìgbà pé ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ fún yín bíi kí èmi tí mi jọba kí n máa tàmọ̀là ṣé wá rí àmọ̀là tí mò ń tà yẹn màá wá sọ wípé ẹ̀yin tẹ́ ẹ bá lè bá mi ṣí àmọ̀là yìí fún gbogbo èèyàn kí wọ́n rí o màá fún ẹnìkankan ní 200 naira mo ti polówó ọjà mi lórí app yẹn eléyìí náà bóyá eléyìí náà ń ta èlùbọ́ àbó ń ta nǹkan míì òun náà sọ bẹ́ẹ̀ jáde ṣé wá rí bí mo ṣe polówó yẹn ẹ̀yin ò wá máa ṣí ẹ̀rẹ̀ nínú app yẹn ẹ máa ṣí ẹ̀rẹ̀ fún àwọn èèyàn èrò tó ń bẹ nínú app yẹn kì í ṣe èèyàn kékeré o bó bá wá ṣe ń ṣí ẹ̀rẹ̀ sí ó lè jẹ́ èèyàn 100 ló ṣí ẹ̀rẹ̀ fún wàá gba owó tiẹ̀ lọ́jọ́ kan ara wọn tó ń make 10,000 lọ́jọ́ kan àwọn ẹlòmíín make 5,000 tó o bá wá yọ̀lẹ́ pátápátá tó o yọ̀lẹ́ pátá ó máa make 2,000 ní ọjọ́ kan tó o bá wá sí lóṣù ṣé kò sí iye tí ó jẹ́ bó o bá dẹ̀ ṣe ń make owó yẹn o lè gba owó ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ o lè gba owó ẹ ní ẹsẹ̀kẹsẹ̀ eléyìí ṣe pé lọ mú yẹn wá máa invest tó jẹ́ pé at the end of the day scam náà ni ohun tí mò ń sọ yìí fúnra lára mi mò ń ṣe àwọn fámìlì mi náà dẹ̀ ń ṣe òun kálukú ló mọ bó ṣe ń dọ́gbọ́n sọ́rù ara rẹ̀ ìwọ tó o bá ní bìlífù nínú ohun tí mò ń sọ yìí wàá mọ̀ pé lóòótọ́ ni mo fi ọlọ́run ọba Elédùmarè búra iye èèyàn tí ọlọ́run lò mí fún láti pàṣẹ kínní kìí ṣe èèyàn kékeré ṣùgbọ́n 6,000 naira ló fi rẹ́gísítà sínú app yẹn ìwọ náà ó dẹ̀ rí owó ẹ̀ ń bẹ̀ báyìí wàá dẹ̀ máa make owó lójoojúmọ́ ara ẹni tó make 10,000 lọ́jọ́ kan ara ẹni tó make 5,000 bó o bá ṣe lè tẹ fóònù sí ni bí iná bá ṣe wà lórí fóònù ẹ sí ni eléyìí dájú ẹ̀yin tẹ́ ń gbọ̀nà èrú tẹ́ máa lu àwọn òyìnbó ní jìbìtì tẹ́ máa lù wọ́n ní jìbìtì tẹ́ máa sáré sókè sáré sódò lọ eléyìí ohun tó lẹ́ẹ̀jìtì ni ìwọ tó o bá ti ṣe tán WhatsApp number mi nìyẹn màá bá mi sọ̀rọ̀ látòrí WhatsApp màá ṣàlàyé bó ṣe gbé gbà kò sí fóònù tó lè fi ṣe o lè lo Android o lè lo iPhone o lè lo Samsung any phone ló lè lò ṣùgbọ́n bó o bá ti ṣe tán má mẹ́sẹ̀ẹ̀jì mi o èmi tí mi ìjọba mi ò ráyé o ọ̀nà pọ̀ àwọn olólùfẹ́ mi mọ̀ mí mo fi ọlọ́run ọba bì ọ́ bí o bá ti rẹ́dì má mẹ́sẹ̀ẹ̀jì mi lórí WhatsApp o bó o dẹ̀ ṣe ń wo fídíò yìí máa ṣí ẹ̀rẹ̀ káàkiri kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè rí àwọn èèyàn tún ti ara tiẹ̀ náà dìde Nàìjíríà lé ìlú ó kálukú ló mọ̀nà tó ń gbé gbà ọ́ ìwọ náà ṣí ẹ̀rẹ̀ kẹ́lòmí náà tún jàǹfààní rẹ̀ tó o bá dẹ̀ ti ṣe tán mẹ́sẹ̀jì mi lórí WhatsApp bó o bá ti ṣe tán má dà mí láàmú ìwọ tó o bá dẹ̀ mẹ́sẹ̀jì mi bí mi ò bá tètè reply rẹ ṣe sùúrù náà má padà reply rẹ ojú òní tí o ẹ máa follow page tí mi ìjọba kẹ̀dẹ̀ máa share rẹ̀ ọlọ́run á wà pẹ̀lú.